ìdílé ọmọ ọba aláròyè Ọ̀múmúyìwá royal family òpelébà Òṣogbo ń kí bàbá wa kábíyèsí ọba Jímọ̀ Abídèmí Oyètúnjí Ọlánìpẹ̀kun Ọ̀ṣúndàgbónù láàròyè ẹlẹ́ẹ̀kejì wo oríire ọdún kẹẹ̀ẹ́dógún lórí ìtẹ́ àwọn baba ńlá wọn àsọdúnmọ́dún làwọ̀ àsọdúnmọ́dún àsoròmọ́rò làwọ̀ àsoròmọ́rò kẹ́ẹ̀gbó kẹ́ẹ̀tọ́ kẹ́ẹ̀fọ́ pawú fèrègìdóbì nínú àlàáfíà ara àti ìfọkànbalẹ̀ kábíyèsí Olóṣogbo òrùkí Ìjẹ̀ṣà òṣèré ní onílẹ̀ obì ọmọ ẹlẹ́ni àtẹ́ẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹwẹ́lẹ́ ọmọ olóbì kan wọ́wọ́ ti wọ́ ọmọ olóbì kan wọ̀wọ̀ ti wọ̀ èyí tó bá fẹ́ tẹ ni wọn àwọ̀ sápò ẹni èyí tí ò fẹ́ tẹ ni wọn àwọ̀ sínú igbó rere ẹranko búburú àmàrò mú jẹ Ìjẹ̀ṣà òṣèré tó gúnra lú ọmọ rìn lọ́sìn kẹ́ẹ̀gbó kẹ́ẹ̀tọ́ ìgbà ọdún kan ni o àwa ìdílé ọmọ ọba aláròyè Ọ̀múmúyìwá royal family òpelébà Òṣogbo lábẹ́ àṣẹ bàbá Mágàjí Alhaji Rasaki Àwòyẹmí ló ń kí yín kábíyèsí o.